ó yá ẹ̀yin tèmi lóròkìláwa TV kò ní bàjẹ́ yóò yẹ yín ni kò ní yẹ̀ ẹ́ lẹ̀ àwọn owó ò ní wọ́n yín ní bùrìbùrì báwọn jíjó yà á tún ti dé bá a ṣe ń dé o wọ́n ní àìsí ń bẹ̀ òun la bá wọn dá sí ẹ mọ̀ páwo kì í búyàn àwọn ò kì í sọ̀rọ̀ jù bọ̀ nínú ọ̀rọ̀ táwa bá gbọ́ náà làwa náà ti máa ń fa pọ́ìntì jáde láti máa ń rọ́gbọ́n kọ́ ẹnìkan ló tún sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ sọ màá play ẹ̀ fún yín ẹ tún máa gbọ́ wọ́n ń pẹ́ nìyẹn ní MC Bókùjàkà nǹkan tó sọ ẹ jẹ́ ká jọ fi ọgbọ́n gbọ́ nǹkan tó sọ tọ́rọ̀ yẹn bá make sense ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ pé ojúsàájú wà nú ọ̀rọ̀ tó sọ tó bá jẹ́ pé ká ṣàfi ẹnu ká dákẹ́ ni ẹ jẹ́ ká mọ̀ ká tún rọ́gbọ́n méjì ọ̀ dìmú nínú ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ ẹ̀ ó dá lórí ta ni ó dá lórí Ọpẹ́ àròlé Ọpẹ́ Federal ìyẹn àròlé kọ́rẹ́ǹsì tẹ́lẹ̀ pẹ̀lú ta ni Alhaji Tiri Lẹ́dà pẹ̀lú bàbá Alhaji Wasiu Alabi Pasuma àti tatu ni mò ń sọ Alhaji Taye kọ́rẹ́ǹsì ọ̀rọ̀ yẹn dá lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí ẹni sọ̀rọ̀ lé lórí but ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá nǹkan jókòó lé ọ̀ ká fìdílé nǹkan ká gbọ́ nǹkan tó sọ bóyá ọ̀rọ̀ tó sọ ọgbọ́n wà ń bẹ̀ bóyá àbòsí wà ń bẹ̀ bóyá ó ní kọ́mi ńkọ́ ọ nínú ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tó sọ but ẹ má gbàgbé láti like àti comment kẹ́dẹ̀ bá mi share ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run Orokíláwà náà la wà yóò yẹ wá kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ó yẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ẹ ṣé mo dúpẹ́. This is a very good one. This is a very good one. But ta ló direct fídíò yìí? Ta ló direct bí Tiri Lẹ́dà àtọpẹ́ ṣe pàdé? Ta ló direct ẹ̀ tí ó direct ẹ̀ dáadáa? Torí ẹ ti yọ nǹkan méjì sílẹ̀ ń bẹ̀ o. Àkọ́kọ́ ni pé tẹ́ bá wo fídíò yìí dáadáa, gbogbo nǹkan láyé àti lọ́run ní Tiri Lẹ́dà fi ju Ọpẹ́ lọ. Gbogbo nǹkan láyé àti lọ́run ní Tiri fi ju Ọpẹ́ lọ. Tẹ́ bá ń ṣọ́ fídíò yìí dáadáa, ẹ rí i pé Ọpẹ́ ò fẹ́ lo ẹ́ fún Tiri Lẹ́dà nínú fídíò yìí. Brother mi go ẹ lọ wo statement Ọpẹ́ yẹn dáadáa, kò fẹ́ pé Tiri Lẹ́dà ní ẹ́ ń bẹ̀. Brother mi ni bọ̀dọ̀ wá bá brother mi mo ṣe wá bá brother mi is using brother mi, that same brother mi ní Paso, brother mi ní Paso títáyé currency ń sọ ń gbà yẹn tí gbogbo wa ta fi panu pọ̀ pé brother rẹ kọ́ bàbá rẹ ni. Kó má jẹ́ pé tó bá dọ̀la ẹ tún padà ní pé òun náà ń ṣe ìgbéraga o. So tẹ́ bá fẹ́ correct ẹ̀ ń sìn ẹ tètè correct ẹ̀ báyìí. Tẹ́ bá dẹ̀ fẹ́ irú bó ṣe bú Tiri Lẹ́dà ń gbà yẹn ló ń pe Tiri Lẹ́dà ní àlàmú ọ̀bọ tó ń pè ní ọmọ ẹran ṣẹ́gẹ́ tí ń sìn yìí. Tẹ́ bá fẹ́ ṣe dáadáa ni ó yẹ kẹ́ ní kó dọ̀bálẹ̀ kó fẹ́ pọ́n ẹ̀ gbolẹ̀ fún gbogbo nǹkan tó ti sọ lẹ́yìn ìbẹ̀ yẹn. Ó yẹ kẹ́ ní kó fẹ́ pọ́n bọ́ ẹnìyẹn ò direct ẹ̀ dáadáa. I'm not happy. Inú mi ò dùn. That's not how it's supposed to be. Tí currency tẹ́ ń bú pé onígbéraga tóun bá lè dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ fún Wasiu Alabi Pasuma, táwa lọ pẹ́ tí ò yẹ kó dọ̀bálẹ̀ fún Tiri Lẹ́dà. Tiri Lẹ́dà pọ̀ jù lọ pátápátá ni. So tó bá fẹ́ wá kó dọ̀bálẹ̀ kó fẹnu ẹ̀ gbolẹ̀. That is how it's supposed to be. Kí director yẹn tún directing bẹ̀ yẹn ṣe. Ó yẹ kó dọ̀bálẹ̀ ni. Yes now, wọ́n á lè mọ̀ pé òun náà ti kó gbogbo nǹkan tó sọ jẹ. Kó dẹ̀ pé bàbá mi Tiri Lẹ́dà bó ṣe yẹ kó rí nìyẹn. And bàbá tó dàgbà tó sọ̀rọ̀ ńbẹ̀ yẹn, I think that is mo mọ̀ wọ́n. Daddy sir, ọ̀tẹ̀ náà fi dá fújì sílẹ̀ lóòótọ́ nígbà ayé ti yín. Ọ̀tẹ̀ náà fi dá fújì sílẹ̀ lóòótọ́ nígbà ayé ti yín. Ó ní ò jẹ́ kí fújì grow tí ò fi kúrò níbi tó wà. Ẹ lọ bá wọn
tó jẹ́ àwọn àgbàlagbà yín yẹn ẹ lọ bá wọn kán bọ́tẹ̀ lọ ẹ yọ̀tẹ̀ kúrò ńbẹ̀. This is our own generation. Ẹ má gbé ọ̀tẹ̀ yẹn sínú generation tọ̀dọ̀ ti wà yìí mọ́. Ẹ yọwọ́ lọ́rọ̀ wa. Generation yín náà ló sún Nàìjíríà síbi tó wà yìí tẹ̀lé ìjàfà wa ọ̀dọ́ ńgbà yẹn. Baba, go and rest. Go and rest. We don't need kind of you. We are tired of show àwọn oníbíẹ̀. We are tired of that. We want to enlight Fuji. Abẹ́ kí Fuji lọ fàáfàá. Tó máa fẹ́ ṣe carnival kó jẹ́ decent carnival. We want to cooperate it. Yes, sir. So please, ẹ̀yin náà ti ń farahàn sí as one of the problem. So fẹ̀yìn ní generation tiwa. And Alhaji Three Leather, we still have a very long way that this Fuji generation is going down to allow irú àwọn bàbá yẹn. You know me, I will set my own. And I will say this and say this clearly. Look at, listen to an intelligent thing tí Three Leather sọ nínú fídíò yìí ẹni tó bá wò dáadáa. Ó gbé Kùránì dání. Ó lóun ò ní nǹkan kan nínú sí olórin kankan. Ẹni tó sọ yẹn tí wọ́n mú Kùránì dání ni ìwọ Ọpẹ́ ló ń sọ fún pé wọ́n nínú mímọ́ níbi tó ti ń bọ̀. Ìwọ nìkan Ọpẹ́ ló ní inú mímọ́ níbi tó ti ń bọ̀. Ìwọ nìkan. Àwọn yòókù inú wọn ò mọ̀. And you were there for 20 years. Listen to an intelligent word tí Three Leather sọ ń bẹ̀ yẹn kó lè mọ̀ wípé àwọn èèyàn ní ọpọlọ. He said that everybody ló ń jà fún ọjọ́ ọ̀la ẹ̀. Tó bá rò pé nǹkan tóun ṣe nǹkan tó pé òun ni kóun jọ máa lọ. He still said an intelligent word. Tí orí èèyàn bá ṣẹ̀ bàbá àwọn giving it back to Pasuma. Wọ́n ní táyà èèyàn bá ṣẹ̀ mí tó bá ti ṣe sorry nǹkan ti tán nìyẹn. Just for you to know that there is no problem again. If you Ọpẹ́ don't come to them to come and wake it. Listen to that intelligent word. Intelligent word. Òun ò ní kankan tóun fẹ́ sọ òtóró òun ò ní kankan nú sólórin kankan. I don't need to say bad thing about him again. He's growing already. He's already at a peak. I'm sure by now Three Leather may has been receiving some calls. Títáyé currency náà ń gbà nígbà tó náà ní ṣù ń pa àwọn àti Pasuma pé ó gbọ́dọ̀ settle pẹ̀lú Paso. Mo sure pa àwọn kan náà máa pé Three Leather bẹ́ẹ̀ wípé go and do the needful fún Táyé currency. Maybe one or two way òun náà ń wá mísì láti ní pé kóun náà ń wá bó ṣe máa parí o. Because there is no issue between Pasuma and Táyé currency again. I can tell you. The only thing táwọn méjèèjì ò kàn tí ṣe nìkan jọ yọjú síra wọn. Yes, I know they are talking. Èmi wà mí dùn wọn mo mọ̀ bó ṣe ń lọ. They were talking. So kankan yọjú síra wọn sìn. Now tí wọ́n bá wá parí ìjà Three Leather tán ní pé kí Three Leather bẹ currency táwọn àti Paso táwọn mẹ́tẹ̀ẹ̀ta ti jọ wà because they are see the ladder is this already. Àwọn Táyé currency Paso they are already at the peak. Tí Leather yẹn ti gbẹnu lé sórí wọ pé ọ̀nà ẹ̀jìn gan-an bó ti ẹ̀ ṣe wá yìí ìwọ náà bá wà Leather yẹn tẹ́lẹ̀ but you have break it. Etí rí bá ní show mẹ́rin sìn yìí àwọn really drogba àwọn tó ti ń tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní gbéṣò fún wọn kó tó di kó máa rántí ẹ̀. Àwọn fáǹsì Táyé currency tó ń jẹ díẹ̀ kéékèèké tó kàn mú jẹ mọ́ra wọn. Do you think they will call you again? They will get an alternative. Ta ló fẹ́ associate ara wọn mọ́ a kind of person you are? I'm just saying my thing. So ń sìn pé ẹnìkan dá and I am not for any artist. I am okay. I don't need anybody. For me, I will say just say the truth how it's supposed to be. Tó bá jẹ́ green pasture ló ń wá, you have your name already. Ọpẹ́ Federal. Bó dẹ̀ ṣe sọ pé ó ti jẹ́ Ọpẹ́ Federal yẹn same thing bí àpèsìn náà ṣe lóun jẹ́ àpèsìn nígbà tó ọ̀gá ńlá fẹ́ wà. Then ọ̀gá ẹ̀ ló lọ bá ọ̀gá ẹ̀ pé ẹjọ́ mo fẹ́ jẹ́ ọ̀gá ńlá ẹ bá mi announce. Tí aláyé yóò bá announce ẹ̀ fún ẹ
plus ní fún ẹ by now tọ́ra àwọn èèyàn ní ẹ kò fẹ́ kó lọ ni kò fẹ́ kó lọ ni ìwọ dẹ̀ ti ń jẹ́ nǹkan ẹ ọmọ mo gbọ́dọ̀ máa já ẹ o ó kàn dùn mí ní ṣá really paining me but me I will say my own and I will keep it real. Nothing dey happen. If anybody have a problem, there is no problem. If anybody has a problem, there is no problem. There's no problem. There's no problem. But bàbá tó sọ pé ọ̀tẹ̀ la fi kó náà fújì yẹn. Ọ̀tẹ̀ tẹ́ fi kó náà yẹn. A máa bá yín fi ẹ̀jẹ̀ ọ̀dọ́, a bá yín fi pa náà. Because see, fans can be talking. Kọ́ máa ṣe láàrin ara wọn. Tí àárín àwọn olórin yẹn gangan bá kún, they will not grow. They will not grow. Kò sí anybody tó evidence pé Davido àti Wizkid ń sọ̀rọ̀ àṣírí ara wọn síta. Wizkid ṣe báyìí, kàn rí wọn pọ̀ ni, and that is their game. Àwọn kan máa jà tó bá yẹ tó máa jọ rí wọn pọ̀, wọ́n á tún jà. Ìrí tẹ́ rí wọn pọ̀ yẹn is by mistake. They are cooking things. Ẹ̀yin wá mú real because it's a Yoruba music. It's a Yoruba music and Yoruba. Oh my God. See you guys later. Thank you very much. You can drop your comments. Bye. Yàgò fún mi àìsàn ní bẹ́ẹ̀ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti báyìí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Orokilawa TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Orokilawa TV lẹ́ẹ̀ máa ti rí o. Ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stab tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó ti Orokilawa tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá gba bẹ́ẹ̀ má kì mí wọ́n tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín Orokilawa TV ibẹ̀ ló yẹ kẹ́ wà Orokilawa TV láwa Orokilawa ẹ má gọra yín ibẹ̀ ni o. Èmi dẹ́ burúkú ti dé oyè ọ̀fẹ́.